Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Ìròyìn tí a mú wá lénìí ni ìròyìn nípa ọ̀gá Bello tí gbogbo wa mọ̀ sí Adébáyọ̀ Sàlámì tó bí Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo wa mọ̀. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé ọ̀gá Bello ó ń dojúkọ àwọn àìlera kọ̀ọ̀kan. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ọ̀gá Bello tí gbogbo wa mọ̀ sí Adébáyọ̀ Sàlámì ó ti jáde ó ti sọ̀rọ̀ wípé ó ti tó 40 years tí òun ti ń bá ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru tóun ti ń bá a jà. Ó ní kí gbogbo àwọn olólùfẹ́ òun kí wọ́n máa bá òun gbàdúrà wípé kóun lè fi ayọ̀ àti àlàáfíà lo ìwọ̀nba ọdún tí ó kù lókè ìpẹ̀. Ọ̀gá Bello sọ wípé ó ní pẹ̀lú gbogbo àìsàn ẹ̀jẹ̀ ríru tóun ti ń bá fíra láti bíi 40 years tóun ti ń bá àìsàn ẹ̀jẹ̀ ríru yìí gbé. Ó ní pẹ̀lú gbogbo ìdojúkọ yìí òun náà sì ń gbìyànjú láti máa ṣe fíìmù láti máa ṣe iṣẹ́ òun. Ó tún ní pé ó ní láti ọmọ 28 years ni òun ti ń bá àìsàn ẹ̀jẹ̀ ríru gbé títí dìwò yìí. Ọ̀gá Bello sọ wípé ó ní ògo ni fún Ọlọ́run, òun sì wà ní ayọ̀ àti àlàáfíà lòun wà lórílẹ̀ ìpẹ̀. Àwọn olólùfẹ́ ọ̀gá Bello wọ́n kọ́mẹ̀ntì sí abẹ́ póòstì náà. Èèyàn kan kọ wípé ó ní God will continue to strengthen you, sir. Èèyàn míì ó tún kọ wípé ó ní may Allah continue to bless you and your household. Èèyàn míì àwọn fáǹsì míì wọ́n tún kọ wípé Allah bless you, sir, in good health and happiness. Àwọn tí ó kọ́mẹ̀ntì sábẹ́ póòstì yìí rèé. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire ó tún dìgbà míì ọjọ́ ire.